أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والسيد المرسلين وعلى آله وأصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين. والسلام عليكم ورحمة الله وبركاته. láìní fọ̀rọ̀gùn láìní gba àsìkò, mo fẹ́ fi ìjókòó yìí mo fẹ́ fi fọ́ bí èsì tó fẹ́ jọ bí ìbéèrè bákan fún ọ̀rọ̀ ìkànnú àwọn ìjọ RMQK tí mo láǹfààní láti gbọ́. Inshallah ta'ala àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa wọn tí àwa náà sì padà wá sọ̀rọ̀ nípa wọn inshallah ta'ala, ṣùgbọ́n mo fẹ́ sáré mú eléyìí wá. Nígbà tí mo gbọ́, mo rí pé ọ̀rọ̀ náà kìí ṣe ọ̀rọ̀ ṣìnà ni, ṣùgbọ́n mo bẹ̀ Ọlọ́run fún àwọn tí wọ́n ń bẹ nídìí nínú ẹgbẹ́ náà, àtolórí àtọmọ àjọ, kọ́lọ́run bá mi fọ̀nà mọ́ wọn, torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n wà ń bẹ mùsùlùmí náà ni wọ́n faratì sí, ìsìláàmù náà ni wọ́n ń claim. Bákan náà àwọn míì gan tó kéwú nínú wọn tó jásí pé ńgbà tí wọ́n bá ń pe kéwú ẹ máa pe eléyìí lọ sí ilé kéwú, ṣùgbọ́n kò sẹ́ni tọ́lọ́run lè ṣì lọ́nà. Kọ́lọ́run dákun kó má ṣì wá lọ́nà, kó sì má jẹ́ àyà kú lórí ojú ọ̀nà Ànábì wa Muhammad. Ó ṣeé ṣe kára àwọn tí ì ṣe mùsùlùmí nínú wọn, torí pé ẹgbẹ́ tí wọ́n gbélẹ̀ ẹgbẹ́ spiritualism ni, ẹ̀mí wíṣìsì tí wọ́n gbà lérò náà ni àwọn àlùjànnú ni wọ́n ń láṣepọ̀ pẹ̀lú, àlùjànnú ni wọ́n ń pè ní ẹ̀mí. So ìyíwọ̀n ni wọ́n fi sọ ẹni tó jó lórí wọn ní ẹ̀mí àgbà. Bẹ́ẹ̀ la máa rẹ́mi kéékèèké náà, bẹ́ẹ̀ la máa ráwọn ẹ̀mí àtòríṣe bẹ́ẹ̀ lọ. So ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo gbọ́ tí mo fẹ́ sáré sọ̀rọ̀ pẹ̀ òun náà nígbà tí kan nú àwọn ẹgbẹ́ yìí, kọ́lọ́run kó ṣe mọ̀nà fún wọn, kó tọ́ wọn sọ́nà, tí ẹnìkan ń ṣe interview fún bóyá ara wọn náà ni, ó ṣe é ṣe kó rí bẹ́ẹ̀. Ó wá sọ̀rọ̀ kan nú àwọn ọ̀rọ̀ ẹ̀ tí mo gbọ́ wípé ọlọ́run ọba ò dẹ́dàá mọ́. Tí mùsùlùmí bá sọ pé ọlọ́run Allahu ló gbà lérò, ìyẹn ni pé Allahu ò dẹ́dàá mọ́, àwọn ẹ̀mí lókù tí wọ́n ń dẹ́dàá. Ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àlùjànnú lókù tí wọ́n ń dẹ́dàá, torí kò sí nǹkan kan tí wọ́n ń pè ní rọ̀wáníyà tó ju àwọn àlùjànnú lọ. So ní ọlọ́run ọba Allahu dẹ́dàá mọ́, pa àwọn àlùjànnú lókù tá ń dẹ́dàá, òun ní àwọn ẹ̀mí lókù tí wọ́n ń dá ẹ̀dá. Ọ̀rọ̀ yìí àkọ́kọ́, àwọn taari nínú Al-Qur'an ó jẹ́ àtakò fún irú ọ̀rọ̀ báyìí. Tá bá wo nínú Al-Qur'an a rí ń bẹ nínú àwọn ayat tọ́lọ́run bá fi sọ dídẹ̀dá tó fi ti sọ́dọ̀ ààrẹ. Lára ẹni gbólóhùn tí Allah subhanahu wa ta'ala sọ, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Allahu ní Allahu khaliqu kulli shay'in, Allahu lolùṣẹ̀dá gbogbo nǹkan, ọ̀kan nìyẹn. Láàyè mi ọlọ́run ọba ní huwa alladhi khalaqakum wa ma ta'malun, òun ló ṣẹ̀dá yín àti gbogbo ń tẹ́ ń ṣe, ìkànnì yìí. Níbòmíì Allah subhanahu wa ta'ala ní hal min khaliqin ghayrullah, ṣé olùdẹ́dá mi ń bẹ yàtọ̀ sí Allah? Ìyẹn ni wípé kò sí olùdẹ́dá mi yàtọ̀ sí Allah, tọ́lọ́run ọba ń sọ nìyẹn. Láàyè mi ọlọ́run ọba ní الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ọlọ́run ọba láwọn olùrántí Allah ní orí ìdúró, lórí ìjókòó, lórí ìfẹ̀gbẹ́lélẹ̀. So ọlọ́run ọba ní ويتفكرون في خلق السماوات والأرض, wọ́n sì máa ń ronú nípa ṣíṣẹ̀dá sánmà àtilẹ̀. wọ́n máa sọ pé Rabbana ma khalaqta hadha batilan, olúwa wa àwọn nǹkan tó dá yìí ò mà dá wọn lásán, ò mà dá wọn ti torí ìdí kan ni. Subhanaka, mímọ́ rẹ̀ kangakanga kúrò níbi ìlórogún, níbi ìdẹ́dá. Subhanallah, mímọ́ rẹ̀ kúrò níbi ìfún ẹ lórogún, ìní orogún níbi dídẹ́dá. Káwá sọ pé ẹlòmíì tó ń bẹ tó ń dẹ́dá yàtọ̀ sí Allah, mímọ́ rẹ̀ kúrò ń bẹ. Faqina adhaban nar, kó o sì wọlá ìgbàgbọ́ wa pa àgbà kúrò ló ń dẹ́dá yìí, ìwọ ló dá sánmà àti ilẹ̀ àti gbogbo ohun tí ń bẹ ń bẹ. Faqina, wọlá bẹ́ẹ̀, ṣọ́ wa, dáàbòbò wa, adhaban nar, kúrò níbi ìyà náà. Àwọn àyà míì tó ń bẹ nínú Al-Qur'an tí ó fìdí eléyìí rinlẹ̀, tó ń tọ́ka sí wípé
ìsọ wípé àwọn ẹ̀mí kan ní ń dẹ́dà Allahu dẹ́dà mọ́ ọ̀rọ̀ burúkú ni, ọ̀rọ̀ tó ba ìsìláàmù jẹ́ máa yàn lọ́wọ́ ni. ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ẹni yìí látara pé wọn nípìnlẹ̀ tàwíìdì tó dáa nǹkan lè dàrú mọ́ wọn lọ́wọ́. à ń bẹ lọ́hùn kó fọ́ọ̀nà mọ́ wọn. ẹni tó wá ṣe bí ìbéèrè ni wípé ńgbà tẹ́ sọ pé Allahu dẹ́dà mọ́ yìí pé àwọn ẹ̀mí ní ń dẹ́dà, sáwọn ọmọ tẹ́ ń bí náà ẹ̀mí náà ní ń dá wọn. àwọn ọmọ tíyàwó yín ń bí, torí gbogbo kálukú yín náà lẹ níyàwó tán sì ń bímọ, àwọn ọmọ tíyàwó yín ń bí òun tá ń dá wọn, sáwọn ẹ̀mí òun náà ní ń dá wọn ọmọ tíyàwó yín ń bí. àwọn ọmọ tí ń jáde látara àwọn ẹranko, ẹni tó lẹ́ran ọ̀sìn, ẹni tó lẹ́dìẹ, ẹni tó ní màálùú, ẹni tó ní ràkúnmí, ẹni tí ń sin ẹja, gbogbo àwọn ọmọ tí kálukú ń bí òun náà, ṣé àwọn ẹja tá a bá rí nísìn tó jẹ́ àwọn ẹja tuntun tó bá dé nsìn yàtọ̀ sáwọn tá a ti pa òun, àwọn ẹ̀mí òun náà ló dá wọn. tẹ́yẹ bá bímọ nísìn náà ẹ̀mí náà ló dá ẹyẹ òun, kìí ṣe Allah. àti gbogbo àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ tá a lè máa tọ́ka sí. bẹ́ẹ̀ bá gbin irúgbìn nísìn tó bá yọ, gbogbo àwọn tí ń dáko ẹ̀dá ni gbogbo àwọn oko tí wọ́n ń dá tó bá ti yọ, ṣe àwọn ẹ̀mí yẹn náà ní ń dá wọn irúgbìn náà ní ń dá ọ̀gẹ̀dẹ̀ tí ń wù nísìn báyìí, tó rẹ ní Allahu dẹ́dà mọ́ àwọn ẹ̀mí lókù tí ń dẹ́dà. ara ẹ̀dá náà ní iṣu tí ń ta, ọsàn tí ń so, ọ̀gẹ̀dẹ̀ tí ń so, ìbẹ́pẹ tí ń so, pineapple tí ń so, watermelon tí ń so, kùkúmbà, àgbàdo, ọkà bàbà, jéró, wheat àti bẹ́ẹ̀ lọ. ṣe àwọn ẹ̀mí náà ní ń dá gbogbo àwọn nǹkan yìí àbí Allah? torí ẹ lọ ronú. ojú ọ̀nà tẹ́ wà ojú ọ̀nà àánú ni, àmọ́ mo bẹ̀ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala kó fi ọ̀nà mọ̀ yín, kó ṣọ́ yín kúrò níbi ìṣìnà tẹ́ dúró lé lórí. so inshallah ta'ala a padà sọ̀rọ̀ nípa àwọn lẹ́kùnrẹ́rẹ́. àmì lè mú ní sáré yanjú ẹ̀ ni. wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.